Aláròyé máa wí o. Onyeka Onwenu ti kú o. Kò sẹ́ni tó máa gbọ́ròyìn ikú gbajúmọ̀ akọrin tó tún jẹ́ òṣèré tíátà nígbà ayé rẹ̀ olóògbé Onyeka Onwenu tó kú lẹ́ni ọdún 72 years tí kò ní ṣe é ní kàyéfì. Àgbọ́sọgbánù níkú olóògbé náà tó kú sílé ìwòsàn Reddington Hospital tó wà nílùú Èkó jẹ́ fáwọn olùfẹ́ ẹ̀ báyìí. Aláròyé gbọ́ pé òde àríyá gbajúmọ̀ obìnrin oníṣòwò kan Stella Okoli ló lọ. Wọ́n ní obìnrin ọ̀hún ṣọjọ́ bí olóògbé yìí sì lọ kọrin níbẹ̀ ni. Kò sì sí àmì pé bóyá ara rẹ̀ kò yá tàbí ohunkóhun ń ṣe é. Lẹ́yìn tó dánu dúró fún ìsinmi ráńpẹ́ làwọn kan déédé fi gbé bọnú tí wọ́n sì kéde pé ṣe ni olóògbé múdìí lọ sílẹ̀. Lójú ẹsẹ̀ làwọn tó wà nítòsí sì sáré gbé dìgbàdìgbà. Wọ́n gbé lọ sílé ìwòsàn aládàáni tí wọ́n ń pè ní Reddington èyí tó wà ní agbègbè Ìkẹjà. Ọsibítù náà ló wà táwọn dókítà tí wọ́n ń ṣètọ́jú ẹ̀ fi kéde pé ó ti kú láìpẹ́ rárá. Wọ́n bí olóògbé Onyeka Onwenu lọ́jọ́ 17 oṣù karùn-ún ọdún 1952 sílùú Arondisuogu nípínlẹ̀ Imo sí ìdílé tọkọtaya Dike Onwenu tí wọ́n jẹ́ onímọ̀ ìwé àti olóṣèlú pàtàkì lásìkò náà. Inú ìjàmbá ọkọ̀ ni bàbá rẹ̀ kú sí lásìkò tó wà ní kékeré. Èyí ló fà á tó fi jẹ́ pé ìyá rẹ̀ nìkan ló tọ́ olóògbé náà àtàwọn àbúrò rẹ̀ 4 yòókù títí tí wọ́n fi dàgbà dáadáa. Olóògbé lọ sílé ìwé girama kan tí wọ́n ń pè ní Wellesley College ní Massachusetts lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bákan náà ló lọ sílé ìwé The New School nílùú New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí bákan náà. Ibẹ̀ ló sì ti gboyè pàtàkì BA nínú ẹ̀kọ́ rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọrin nílẹ̀ wa pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ ìyẹn Nigerian Television Authority NTA. Kò sì pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí fi orin kíkọ ṣe iṣẹ́ ṣe. Lásìkò tó fi wà láyé àìmọye àwo orin ló ṣe síta tó sì tún bá wọn kópa pàtàkì nínú àwọn eré tíátà náà. Ó tiẹ̀ tún fìgbà kan gbé igbá òṣèlú nígbà ayé rẹ̀. Àsìkò tó fi wà láyé àìmọye àmì ẹ̀yẹ àwọ́ọ̀dù ló gbà nínú àwọn iṣẹ́ orin tó kọ àti iṣẹ́ tíátà tó ṣe. Ọmọ ọkùnrin 2 ni olóògbé náà fi sáyé lọ. Ìlú mọ̀ọ́ká sì ni nígbà ayé ẹ̀, kì í gbàwọ̀ sí bẹ́ẹ̀ ni kì í gba ìgbàkúgbà rárá. Onyeka Onwenu ó dàárọ̀ o. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.